ẹ káàsán ẹ̀yin ọmọ ìyá mi nílùú lóko ẹ káàsán ẹ kú ojúmọ́ ẹ káàsán ẹ kálẹ́ ẹ kúrọ̀lẹ́ ẹ kálẹ́ níbi tẹ́ ti wò mí lágbára Èdùmàrè ọ̀rọ̀ gbogbo yín á máa dayọ̀ gbogbo ilẹ̀ máa lọ́wọ́ jẹ̀rẹ̀ padà sẹ́yìn orúkọ mi náà kò yí padà babaláwo international ẹ wo ọmọ ìyá mi ẹ má bínú sí mi ẹ má bínú sí mi ẹlòmíì á pè mí mi ò ní gbé kọ́ ẹlòmíì á wà important mo lè gbé kọ́ ẹ̀ ẹlòmíì á wà gbogbo ara wà important but mo fẹ́ kí àwọn kan tó wà important tó ń béèrè àwọn ọ̀rọ̀ unnecessary ọ̀rọ̀ tí mo fi lè máa gbé kọ́ àwọn tó wà necessary understand so ẹ má bínú I'm very very sorry for that because I'm a kind of person I'm a humble person but àwọn èèyàn ló sọ mí di ẹni tó wà humble lóòótọ́ mo wà agile and I'm a kind of person I don't really tolerate nonsense. I did not and I will never tolerate nonsense. So my own is that nígbà tí kò wá ní ìkànnì ẹ farabalẹ̀ sí tẹ́ bá lè understand ẹ make sure pé wò dáadáa ẹ máa understand instead of kẹ́ máa disturb me understand kọ́ wa mi really like it mi ò lè báyọ̀ ẹlòmíì á pè mí á fẹ́ pè mí ṣeléṣe máa tó bínú máa tó block ẹ̀ o sọ wá dání kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ you are a mature person I'm a mature person understand kò wá jẹ́ ká máa block ẹ̀ tó wà mature understand so bá mọ̀ pé o wà mature please wáyé kó pè mí lẹ́ẹ̀kan mi ti gbé make sure kó ṣe kí ni kó má pè mí understand kí ni má pè mí fílẹ̀ for 1 hour after 1 hour o sì wá pè mí mo ti ṣe tán gbà yẹn màá lè pick call ẹ bó bá rí kó o pè mí mo ti mọ̀ pé àwọn aláwìn ló máa ń pèyàn àwọn aláwìn àti àwọn aláwìn àwọn tó máa béèrè ọ̀rọ̀ unnecessary ọ̀rọ̀ àwọn ló máa ń pèyàn gbogbo èèyàn fẹ́ pèyàn sí léṣe àwọn ni mo tó bá rí pẹ́ni tó bọ̀ àmàtsọ́ tó bá ti pè é wáyé òwe lẹ́pẹ́ ní ẹ̀kejì ó máa sẹ́yìn mẹ́sẹ̀ sí ẹni àwọn tó wà tó rí ẹ pé nìyẹn sẹ́dásán olúwa gbọ́ pé so please ẹ̀jẹ̀ ká wà mature ẹjọ́ mo bẹ̀ wá so ẹ má bínú pé mo ti sọ̀rọ̀ ẹ̀ inú ló bí mi so ìkẹ́ tó máa ṣe ni pé ẹ ká lọ ṣiṣẹ́ yìí iṣẹ́ àwọ̀ ẹ̀nu lélẹ́ yìí o iṣẹ́ àwọ̀ ẹbí kúrò lára ni báwo la ṣe máa ṣiṣẹ́ yìí ẹ jẹ́ ká lọ wá ewé lára pupa ewé lára pupa ni o ẹ tó wo ẹ tó pé mo sọ dáadáa o ewé lára pupa oníkẹ́ lọ wá ewé lára pupa 21 ewé ìrókò wo lè ra lọ́jà tó bá yẹ kó tútù ni wo lè ra lọ́jà wo lè wà ní anywhere ewé lára pupa 21 ewé ìrókò 21 báwo la máa ṣe wàá wá mú ewé lára pupa yẹn wàá mú ẹyin adìyẹ ìbílẹ̀ tó mọ́ wàá fi sínú inú kòkò tó fẹ́ fi ṣe àbí ẹni pot tó fẹ́ fi ṣe ẹ rí i pé mo sọ dáadáa ẹni pot tó fẹ́ fi ṣe àbí apẹ àbí ikọ̀ tó lè fi bù ẹ̀ ó fẹ́ domi sí ni wàá kó ewé lára yẹn wàá sójú lára yẹn sókè wàá kó lé lórí wàá kó sí orí wàá kó lórí ẹyin lórí wàá kó ewé ìrókò wàá kó lé lórí wàá da omi sí àpọ̀ tó bá ti pọ̀ dá mi sí omi tó lè fi bù ẹ̀ wàá dà sí wàá gbé sórí náà ahó bẹ́ẹ̀ like 30 minutes sí 1 hour láti owó dáadáa bá jiná dáadáa dà á sínú kínní dà á sínú inú bucket tó máa lọ fi bù ẹ̀ mọ́ ìyá mi tó bá di alẹ́ bí aago mẹ́sàn-án láti aago mẹ́sàn-án sókè ọmọ náà láti aago mẹ́sàn-án alẹ́ 9 p.m. la máa wẹ̀ 9 p.m. sókè la máa wẹ̀ 9 p.m. sókè má tó pè mí o má pè mí pé kí n tó máa kọ́ ẹ ṣí ẹ̀ ń sìn ṣí ẹ̀ bá ti rí gbà kó tó pọ̀ sí sáré ṣí ẹ̀ sínú kíní ẹ̀ nígbà àwọn nǹkan tó ń pè mí tẹ́lẹ̀ disturb mi ń bí mi má pè mí pé kí n bá ṣe kí n bá gbé lọ máa copy ẹ̀ fún ẹ I hate it n bá ti lè kọ́ ẹnìkan mo ràn ẹ́ lọ́wọ́ ni kì í ṣe tó gbogbo wa tó máa ní mí lára níbi tí mo ti ń ṣiṣẹ́ please and please I don't want ìkọ́ mi ìgbà owó náírà lọ́wọ́ ẹ mi ìgbà owó náírà I don't collect any money from you so wo ní láti máa ní lára náà so please and please mo bẹ̀ ẹ́ mo rọ̀ ẹ́ please I don't want any embarrassment from you for you and I don't want you to embarrass me that's the reason why mo fi kọ́ṣọ́ ara mi mi ò lè ní ever pè ẹ́ fún owó pé mo wá so ẹ wá mú ọṣẹ ní ọṣẹ ẹ lè fi gbẹ ẹni ọṣẹ bó lè jẹ ògbẹ lásán it's okay tó bá tó wá gbẹ omi ẹtọ ògbẹ ọṣẹ ewé tó bá wà mẹ kó dànù owó lè wẹ ní bedroom owó lè wẹ níta kò síbi tó lè wẹ ẹni yẹn wàá bo funfun tó wà nú ẹ yẹn wàá bo epo dànù wàá mú ẹyin ẹdìyẹ yẹn tó funfun yẹn wàá jẹ yóò kẹ yẹn wàá fi sáré sẹ́yìn báyìí yóò kí yẹn wàá fi sáré sẹ́yìn wọ́n lè jẹ tán wọ́n lè jẹ fún ẹgbẹ́ ẹ̀ fi yóò kì tinú ẹ̀yẹn ni o fi sáré sẹ́yìn àwọn èèyàn máa gbọ́ nísìnyí bá fi sáré sẹ́yìn ọmọ ìyá mi
wọlé lọ direct má wẹ̀yìn mọ́ wọlé lọ kó lọ sùn ọmọ ìyá mi ní èpè àti àdúrà wàá ṣe kàn mọ́ apá àdúrà náà gbà because kò sí kàtà wọn lábọ́ aláyé kò sí kàtà wọn lọ sọ́run ewé jọ ewé o ewé jọ ewé babaláwo mo lè nínú iṣẹ́ ìlọ́wọ́ kó má fún èèyàn bọ̀tẹ̀ mi ti fún àwọn èèyàn kò kàn mí ìbá sọ pé òun mú sílẹ̀ ó bá dọjọ́ iwájú èèkan ló máa jọwọ́ ẹ àti kí ló máa jọwọ́ ẹlòmíràn sọ pé léwé ó yẹ pé mi mo kọ́ ilé wèé ìwọ kọ́ ló kọ́ ogun gùn lọ ni ogun gùn lọ ìwọ náà ìkẹ́ tí mo kọ́ wọ̀nyí sí ẹ tún lè hàdì mí mọ́ ẹlòmí tó mú ó lè tó mú ọ̀nà mi tó máa fi hàdì mí mọ́ so that's why mi fi gbéraga lọ́rọ̀ ogun mi gbéraga ogun gùn lọ ni ọmọ ìyá mi ẹ̀mẹ̀ kó orúkọ mi náà kò yí padà Babaláwo International thank you very much God bless you ọmọ ìyá mi ire o ẹ má bínú I'm busy.